Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá Gbọ̀nyàmínú ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere ló yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn yé o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire. Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè. Bàbá Gbọ̀nyàmínú aka Asiri ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfún àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀. Mystery of Style. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò làmọ́dé dùn ọbẹ̀. Tọ́tọ́ lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdánsá wọn ò yára máa fọ́lọ̀ ẹ̀. Lórí Facebook, Instagram, tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ndí date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndí fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Wọ̀nyí ni àwọn ọjọ́ àṣeyọrí nínú oṣù kínní ọdún 2023. Listen, this is àṣírí ìràwọ̀. Àwọn ọjọ́ yìí mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ lọ master. So kó o tó lè master àwọn ọjọ́ yìí, number 1, wàá kọ́kọ́ mọ irú ìràwọ̀ tó ń lò. Tó bá ti mọ irú ìràwọ̀ tó ń lò, òun ló máa tó lè mọ àwọn ọjọ́ yìí. For example, fún ẹ̀yin tẹ́ ẹ ń lo ìràwọ̀ Aries, day 7, day 20, day 21, day 24, day 29. Ẹ̀yin Taurus, January 7, January 22, January 23, January 24, January 29. Gemini, January 7, January 24, January 25, January 29. Cancer, January 7, January 24, January 26, January 27, January 29. Leo, January 1, January 2, January 7, January 24, January 28, January 29. Virgo, January 3, January 4, January 7, January 24, January 29, January 30, January 31. Libra, January 5, January 6, January 7, January 24, January 29. Scorpio, January 7, January 8, January 9, January 24, January 29. Sagittarius, January 7, January 10, January 11, January 12, January 24, January 29. Capricorn, January 7, January 13, January 14, January 24, January 29. Aquarius, January 7, January 15, January 16, January 17, January 24, January 29. Pisces, January 7, January 18, January 19, January 24, January 29. Ẹ lọ master àwọn ọjọ́ yìí. Àṣeyọrí ń bẹ nínú àwọn ọjọ́ tí mo kà sílẹ̀. Lọ mọ ibi tí wọn náà fọ́ sí nírú ìràwọ̀ tó ń lò. Bí Aries ìràwọ̀ iná, Taurus ìràwọ̀ erùpẹ̀, Gemini ìràwọ̀ afẹ́fẹ́, Cancer ìràwọ̀ omi, Leo ìràwọ̀ iná, Virgo ìràwọ̀ erùpẹ̀, Libra ìràwọ̀ afẹ́fẹ́, Scorpio ìràwọ̀ omi, Sagittarius ìràwọ̀ iná, Capricorn ìràwọ̀ erùpẹ̀, Aquarius ìràwọ̀ afẹ́fẹ́, Pisces ìràwọ̀ omi. Lọ mọ ibi tí wọn náà fọ́ sí. Tó o bá ti mọ ibi tó fọ́ sí, wàá lè mọ bó ṣe máa rìnrìn àjò ayé ẹ̀. Master àwọn ọjọ́ yìí, má fa àwọn ọjọ́ ìṣeré, àṣeyọrí ń bẹ nínú ẹ̀. Ọlọ́run ti rán mi o, èmi ti jẹ́ iṣẹ́ tèmi. Ẹ bá mi share fídíò yìí kó tàn káàkiri àgbáńlá ayé. Nọ́mbà mi ò yípo padà 08054353629. Tọ́rọ̀ bá ta kókó lórí ìràwọ̀, ẹ pè àbíkẹ́ WhatsApp ẹ̀. Ẹ follow wa lórí Facebook, YouTube, Instagram, TikTok, àṣírí ìràwọ̀ Mystery of Stars. Gbogbo èèyàn náà kọ́ lálẹ́ lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn, bọ̀ kíákíá. Gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá, nítorí pé àwọn mẹ́sẹ́jìsì yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn. Àwọn mẹ́sẹ́jìsì yẹn dẹ̀ pọ̀ gan, jọ ẹ má bínú. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná.
gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April ìràwọ̀ iná lẹ̀ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August ìràwọ̀ iná lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September ìràwọ̀ erùpẹ̀ òun lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Virgo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December ìràwọ̀ iná lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Pisces.